ẹ̀yin tèmi báwo ni o ṣe wà rice alágbọn ni mo mú wá ṣe wà ẹ ti gbọ́ nínú intro mi rice alágbọn ni èmi Alase ni mí tí mo mú wá fún yín lénìí ẹ̀yin náà mọ̀ náà rice alágbọn ìwọ tó bá ti gbọ́ ewu pé ó ti pẹ́ tó ti jẹ́ àrí má wọrí má kọ́ ẹ àti twist kékeré ti máa mú wá ẹ mọ̀ bá ṣe máa ń ṣe náà please if you have not subscribed tẹ́ ẹ bá ti subscribe to the channel what are you waiting for kí ló ṣẹlẹ̀ gangan Are you be stingy with your subscription? Please now. Please subscribe. Get the turn notification bell. Get turn on. So that Alase bá ti wà online. Ẹ máa ṣe kí ni? Ẹ máa gbọ́. Ẹ dẹ̀ ti máa rí sharp sharp. Ká má dé ìnà pẹ̀lú, you know. Kí ni àwọn èròjà tí máa fi ṣe rice alágbọn mi? Agbọ́n gidi lèmi Alase tí mo ti pa, tí mo ti fọ̀, mo ti dice ẹ̀ báyìí chunks ẹ ti rí kínkínní báyìí òun ni. Omi àgbọn mi òun lélẹ̀. Ẹ má dànù omi àgbọn kì í jẹ́ kéèyàn yọ lódò ó níṣẹ́ gidi tó ń ṣe lára ó dẹ̀ níṣẹ́ tó máa kópa pàtàkì nínú rice alágbọn tá fẹ́ ṣe yìí àwọn green yellow and red bell pepper tí máa ń lò tí máa ń pè ní traffic lights àwọn gangan ní eléyìí tẹ́ rí yìí curry paprika powder òun lélẹ̀ salt adùn ọbẹ̀ òróró yìí tẹ́ bá ti rójọ máa gbé irú òróró lélẹ̀ mo ti fi dín chicken lèmi fẹ́ fi pẹ́ẹ̀ tèmi you can use any protein of your choice but chicken l'Alase ni mi fẹ́ fi pẹ́ẹ̀ tẹ̀ bọ̀ òróró tí mo fi dín chicken mi òun ni eléyìí atarodo of course ẹ mọ reason tí mo ṣe fi atarodo sí ni pé ṣe mọ̀ pé àgbọn ó ní òróró lára so ẹlòmíì tó bá like kó máa ṣe rìnrìn ní àyà ẹ̀ kó máa rìn láyà ẹ̀rọ àgbàdà rodo sí ṣó ti yé yín ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà aside pé mi like àlùbọ́sà tún you know òun enhance taste oúnjẹ yìí then this one òun ni omi chicken tí mo ti bọ̀ thyme àti toppings lélẹ̀ wà fún àgbọn yìí àti rọra gé fún toppings Alase ni mí mò ń bọ̀. Ẹ káàbọ̀ padà rice alágbọn mi mo fẹ́ dènà pẹ̀lú rárá mo ti sọ fún yín pé mo ti fọ àgbọn yìí mo ra àgbọn lọ́jà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń sọ fún yín mo wá fọ mo wá yọ omi ẹ̀ sí bíbá mo wá ṣe fún àmọ́ tí ìwọ bá rí pé ó wà stressful abẹ́rẹ́ rẹ ni tó fẹ́ bá yín fún àgbọn abẹ́rẹ́ rí pé ó dẹ̀ wùn mí jẹ o bọ̀ mi ò lè ṣe wàhálà yẹn òun rè ẹ lè rà ẹ lọ sí any local market àbí mall yín kẹ́ni ẹ fẹ́ ra coconut milk any brand ṣó ti yé yín so ẹ lè lò àmọ́ èmi coconut rice alágbọn tá bá lọ́wọ́ àwọn ìyá wa a máa ń fọ́ àgbọn sí ni ẹ jẹ́ ká lọ local so nǹkan tí máa ṣe lélẹ̀ ẹ kó coconut yìí bit by bit ìyẹn ti jábọ́ màá mú nǹkan mi later ẹ má overcrowd blender yín ṣó ti yé so that a lè ease blending ẹ omi àgbọn yẹn ṣe ti rí màá wá fi sí báyìí. So but omi yìí o kò ní tó lọ àgbọn yìí so a máa add omi mọ́ ṣó ti yé yín so tómi àgbọn tẹ́ bá rà tí ò bá lómi ẹ má mind you can easily do with ordinary water àbí warm water tọ́dọ̀ mi ordinary water ni so kò ń ṣe pé bóyá kìíní so màá wá ti ṣe báyìí ẹ ti rí ó ti kọjá àgbọn yẹn ẹ ṣáà ti rí so eléyìí máa jẹ́ kí blending ẹ̀ kò ní jẹ́ kí blade blender yín kó kú ó dẹ̀ máa jẹ́ kí blending ẹ̀ kó wà faster so bí mo ṣe máa ṣe léyìn sí ẹ máa rí mo máa lọ then adé padà. Ìwọ tí blender ẹ tí ẹ bá rí pé kò strong so ẹ lè rọra ṣe kíni kẹgbẹ́ lọ sí ìdí ẹ̀rọ bọ̀ ẹ sọ fún wọn pé kó má jẹ́ kí omi kó pọ̀ jù because a fẹ́ taste coconut yẹn nínú ẹ̀ ṣó ti yé yín so báyìí bẹ́ẹ̀ kọ́ la máa fi ṣe a máa wá sẹ̀ máa ṣò yín sìn.
so ẹ ti rí bó ṣe rí òun lélẹ̀. So aṣọ yìí báyìí wọ́n ń pè ní cheese cloth sieve ṣá but tẹ́ bá ní you can easily do you with your sieve tẹ́ bá ní ilé provided pé sieve yìí ò ní ẹnu tó fẹ̀ so a kò fẹ́ fi ṣe jáde ní ẹ rí pé mo ti add omi mọ́ so that a lè he dem a lè fi omi mọ́ a lè he dem a lè fi ṣe dáadáa ṣe ti rí báyìí. So this is our original coconut milk. So coconut milk yìí ta derive yìí òun ló wà nínú can tí mo fi ràn yín yẹn. So but eléyìí you can be rest assured that ó natural pa ẹ̀yin lẹ ṣe fúnra yín kò sí any preservative níbẹ̀ ṣó yé bí báyìí eléyìí dẹ̀ wà more tastier. So ẹ ti rí báyìí mo ti fún so bí ó ṣe máa rí lélẹ̀ kíní báyìí sí ó dà kó máa ń dín jẹ mi dín ní waste ẹ máa lọ béèrè nǹkan tó fi ń ṣe again ṣe ti rí báyìí. So omi coconut wà ní omi àgbọn gbogbo juice àgbọn yẹn juice ẹ àti ṣe kíni àti bù síbí mo dẹ̀ ti eat up pan mi lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹ̀rẹ̀ sharp sharp òróró tí mo sọ fún yín pé mo fi dín chicken tí mo fẹ́ fi pair tèmi ni but you can use ordinary oil kò sí wàhálà nínú ẹ̀ àmọ́ òróró díẹ̀ ni kẹ́ make sure pé ẹ lò sí rice alágbọ̀n yín which is coconut rice because coconut náà ní oil tiẹ̀ kó má máa ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ jù ṣó ti yé yẹn mo fẹ́ máa sọ fún yín pé ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan. So ẹ jẹ́ ká wá gbé onions wá ká sọ̀tí ẹ̀. Kò gbọ́dọ̀ ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ jù bí mo yẹ sọ. And another thing nípa coconut rice is that ẹ má jẹ́ kí èlò gbogbo oríṣiríṣi nǹkan kó pọ̀ jù nú ẹ̀ because taste coconut yẹn gangan flavour ẹ̀ gangan lẹ fẹ́ rí òun lẹ fẹ́ máa taste ṣó ti yé yín. So ṣé ń bá mi ká lọ. So mo ń set ilé for some minutes ẹ mọ̀ pé ó máa ń da kí àlùbọ́sà tún oró sínú òróró any kind of meal tí ẹ bá fẹ́ sè tó bá jẹ́ pé ó la àlùbọ́sà lọ. So báyìí àlùbọ́sà yẹn ti dín dáadáa ẹ jẹ́ ká wá ṣe kí ni ká wá gbé cherry àwọn seasoning wa which is curry ẹ má yẹ kí gbogbo ẹ̀ pọ̀ torí nígbà yẹn àwọn ìyá wa wọn kì í lo gbogbo àwọn kíní but for enhancement of taste làwa náà ṣe ń lo paprika powder but tẹ́ ẹ̀ bá ní àwọn seasoning you can actually do away with it ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn then little thyme ẹ ti rí thyme kékeré ẹ pé kí gbogbo ẹ̀ díẹ̀ ni mo rọra ń fi sí so that coconut rice yín ò ní máa rìn yín láyà. So atare èmi like máa fi ọ̀pọ̀lọpọ̀ ata sí coconut rice but tó bá ń jẹ ata o lè do away with it ata rodo nìkan ni mo grate o but tó bá like pé kí ata má ta jù o lè blend ata rodo tatashe díẹ̀ àti tomato díẹ̀ but roughly diced by òun ni kò ṣe. So ní báyìí màá rọra fi adùn ọbẹ̀ sí àti síbẹ̀ lóní báyìí ráńpẹ́. Keep stirring. Eti rojo ẹ. Can't you see that it's looking so beautiful? So nísìn
àti fọ rice yìí ó ti mọ́ tónítóní rice wa ó ti ṣe kí ni ó ti mọ́ tónítóní màá wá ṣe báyìí màá dà sí mi ò pa boil ẹ o tẹ́ bá fọ rice yín lẹ̀ like for like maybe 10 minutes or 5 minutes or even 2 minutes to gbàtẹ́ fẹ́ sè bóyá máa rí lélẹ̀ ó máa dry ó máa look shiny lójú but ẹ make sure pé tẹ́ bá ṣe fọ yẹn ẹ sì ibẹ̀ omi ẹ drain out so nísìn ẹ máa wá stir báyìí. bí n bá ṣe báyìí ara mi dá Alase ni mí ìrẹ́ ńkọ́ ẹ máa try láti máa bá mi share videos mi ṣe gbọ́ no man is an island a máa ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. so oníbàyẹ̀ ti rí a máa wá gbé coconut milk wa ṣe ti rí òun la máa gbé sí a máa wá dà á sí ó làlá ọmọ gbogbo ẹ̀ láti dà sí yìí o. Okay. But ẹ bá realize pé coconut milk tẹ rí nínú coconut tẹ blend another pé kò really pọ̀ pé ẹ dẹ̀ ṣe kí ni rice yín dẹ̀ pọ̀ jù lọ ẹ má ṣe fòyà rárá ẹ ti rí ẹ máa rọra bu omi kẹfì sí pọ̀ omi chicken tèmi ṣóyé yín òun ni ìmọ̀ wá fi top ẹ̀ ọ̀pá ẹ̀ mo ti máa ń sọ fún yín pé omi kọ́ ló ń ṣe rice steaming ló máa ń ṣe rice so rice yín tó bá wà ní level báyìí nínú pot omi tẹ́ fẹ́ fi sí tó bá yẹ bí jollof rice coconut rice tó bá ṣàti jẹ́ rice pé ẹ̀ ń dà nǹkan pọ̀ mọ́ yẹn báyìí ó máa rí báyìí tó rice yín bá wà ní ibi tí coconut milk mi wà nínú spatula yìí the level of the water should be here kó má pọ̀ jù síra wọn so that rice yín ò ní jí mi ẹ máa wá lò iná ni rice yín máa fi come out well tí ò ní soggy ìyẹn tí ò ní dìpọ̀ so coconut rice wa ó ti ń ṣe kí ni ó ń sẹ́ngẹ̀ mẹ́ngẹ̀ lọ ẹ jẹ́ ká ṣe kí ni a máa cover ẹ̀ báyìí mo ti add ẹ mọ̀ nǹkan tí mo ti add sí gbogbo àwọn mo ti add ẹ̀ sí so a máa cover ẹ̀ a máa fún ní like 5 to 6 minutes a máa padà wá wo bú ó ṣe ń bá rìn àjò ayé ẹ̀ dé then I'll tell you what to do next I will be back in a jiffy. Wow, so ó ti tó bí 10 to 12 minutes nsìn mo ti jẹ́ kí rice máa ra sẹ̀ngẹ̀mẹ́ngẹ̀ kó rọra máa cook on a very low heat. Ẹ ti rí Agbon aroma coconut that's what we're cooking here baby. Ẹ ti rí ẹ dẹ̀ fẹ́ jẹ́ kó ṣe kí ni just stir give it a nice stir but tí rice yín bá ń le tó bá tẹ́ mọ̀ pé rice yín máa ń rice tẹni ó máa ń le ó máa ń gbomi gan ẹ lè fi omi díẹ̀ sí kẹ́ fún ní more time ṣó ti yé yín so rice tèmi máa ń tètè rọ̀ any kind of rice ẹ lè fi ṣe coconut rice o provided pé ẹ ti mọ ìwọ̀ntúnwọ̀nsí gbogbo ingredients yín whether long grain short grain basmati you know any kind of rice ẹ lè fi ṣe so ẹ dẹ̀ má jẹ́ kó òróró yẹn ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ like I said earlier torí pé coconut náà ní oil títí ẹ̀ lára òun lélẹ̀ àwọn traffic light pepper mi green yellow and red bell pepper òun ni ẹ jẹ́ ká rọra dà yẹn sí báyìí for toppings so nísìn oh look at that color baby oh so let me have a taste of it ó máa ń tètè rọ̀ ọ́ so yummy but ó sì nídìí òru ọwọ́ tíntìní òru ọwọ́ mi ni pé mi ò ní add ó sì rọra le kínkínní bọ̀ ìyẹn ò ní pé kí n add omi sí ṣó ti yé yín mo dẹ̀ ti taste ẹ̀ sìn my salt perfect seasoning perfect mo ní fi sí mọ́ but ẹ bá yí pé bíbá ẹ taste ẹ̀ salt yín ò tí tó another ẹ sáré sprinkle sí àbí seasoning ẹ sáré sprinkle sí tó bá le dáadáa ẹ rọra bomi tíntìní sí kẹ̀yìn náà lọ́lẹ̀ but ilé kò le ó kàn need steaming ní ooru so máa wá cover ẹ̀ sìn á wá ṣe kí ni á steam mọ́ra wọn tí bá máa wá padà dé màá tún wo nǹkan tí máa sọ ẹ jẹ́ kí n
steam it for like maybe 2 minutes. So ó ti tó bí ìṣẹ́jú méjì nsìn. Mo sọ fún yín pé jẹ́ kó steam mọ́ra wọn. Wow. Can you see the color popping? Po. Alase ni mi má pa mí now. Má pa mí now. Rice alagbon má pa mí now. Oh. Ṣé ti rí báyìí? So you can just stir for final. Wow. Ṣé ti rí? Kò lẹ́pọ̀ jù. Kò ṣe kí ni? Kò wà oily jù. And I wish you guys are here because òórùn àgbọn yẹn ó ti ṣe kí ni? Ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. So nísìnyí ẹ rí àgbọn lára àwọn àgbọn tí mo ṣe kí ni ẹ̀ aṣèrọra ṣe iná slice ẹ̀ tírín ẹ jẹ́ kó tírín dáadáa. Bọ̀bẹ́ mi ṣe like tọ̀dọ̀ mi nílé. Àmọ́ wá dé fún crunchiness yẹn. Oh wow. Provided tẹ́ bá ti ra àgbọn tó dùn, rice alágbọn yín tẹ́ bá tẹ̀lé ìlànà èmi Alase yìí, ó máa sweet. Ó máa ṣe kí ni ó máa superb. Now let's give it a final steam for like maybe 1 minute. Ṣé ti yé yín? So that tí àgbọn yẹn àfẹ́yẹ́ kó rọ̀ jù torí àṣìfẹ́ máa tá bá ṣe ń gbé rice yẹn máa kàn máa rí crunchiness yẹn. Ṣé ti yé yín? So after that, then we are done. I come and serve it. I'm a Germany. I'm coming. I will be right back. Wow! Osegemenge. That's our coconut rice. Our rice Alagbon. Alagbon shomolu. Ke Alagbon shomolu. Ṣé ti rí? Ẹ ṣe rí coconut yẹn òǹdélé òjì ibẹ̀ yẹn ṣe coconut rice bí mo ṣe kọ́ ẹ bí èmi Alase ni mi ṣe kọ́ ẹ ó wá fún mi nábọ̀ nínú comment section wá fi kún o má yọ kúrò nǹkan tí mo kọ́ ẹ ò ní kó follow. Now that's the final one. Mo wá ṣe kí ni mo wá paná. Now let me serve it. Oh la la. Oh la la. IreTV, look at it now. Can't you see that he's looking so beautiful, so pretty? But she fine lójú. That she wants to marry comment. You look so yummy. Oúnjẹ tí bá ń sìn báyìí, ó máa look yummy and taste even, you know. Taste there. Tẹ́ bá jẹ, don't worry. Now. I'm a farabalẹ̀ jẹ ni. I told you I'm going to pair you with the chicken. I lọ sínú China mi dà pé mo ti kọ́ bó ṣe ń dín, bó ṣe ń bọ chicken tó ń dín, you know. That's it. Let me take another. Oh. Isn't this beautiful? Whoa, isn't this lovely? Alase ni mi ma. Let me. Ẹ má ti kọrin yẹn. Ẹ má ti jẹ nǹkan kí n wá taste ẹ̀ fún yín. Oh la la. Rice alagbon. Tẹ́ bá tún fẹ́ kó fún yín ní taste yẹn, ẹ dà sínú ewé. Kẹ́sẹ̀ nínú tó yé yín. Oya, àtẹ́wọ́. This is so yummy. Ẹ try ẹ̀ mú ikọ̀ yín kí ẹ jẹ́ kí n rí yín next